tí ó máa pọ̀ tí wọ́n bá ní justice wọ́n mọ̀ sí àdáàlà pé owó láti fẹ́ ṣe déédéé bó láti fẹ́ dájọ́ tẹ́jọ́ náà ó fi lọ bó ti yẹ kó lọ bó láti fẹ́ ṣe dọ́gbadọ́gba láàrin ara wa náà ń pè ní justice ẹ gbé di kíni kan bá ṣẹlẹ̀ àwọn bá ṣe wà jáde wọ́n pè tọ̀ justice for kíni kan wọ́n máa bá káàkiri bẹ́ẹ̀ pé àfẹ́ kan fẹjọ́ náà ṣègbè yíwọ̀n ní justice àmọ́ charity gbogbo aná la bá wọn máa ní charity begin at home ilé láti kẹ́ṣọ́ òde à ń lò fẹ́ ṣọ́ à ń lò fún wa méjèèjì ló wá sọnù nàìjíríà lónìí ká má pè ń gbogbo ayé justice sọnù kò sẹ́jọ́ rí mọ́ nàìjíríà ṣé wà ìwádìí ẹ̀ ti kú tipẹ́ wọ́n ti sin 80s ni wá sí wà nàìjíríà yìí 90s ìwà wà nígbà tá a dé mílíọ̀nù ìbílí àtàwọn 2000 báyìí ìwà ti kú nàìjíríà torí pé tọ̀ civilization ti bá ọgbọ ẹ̀yẹ bí wà bá wà ní sọ yẹ kọkùnrin máa gbégbó orékèbí tán ti ń ṣe kí ni tán ti ń ṣe gbogbo nǹkan ẹni tó máa rámù jù lọ́dọ̀ obìnrin.